ọdún lọ́wọ́ owó bàbá Ísírẹ́lì ọgbọ́n ọdún tòní o ọ̀sìn wá ṣeyẹ láṣẹ lẹ́dùnmọ̀rẹ̀ ọ̀ọ́nì báwọn ganjú wàásù ló pé nílé ayé kéré mi kò yẹ kó dúpẹ́ lọ́wọ́ ọba tájẹ̀rọ̀ bí agogo ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ọba tó dasẹ́mọ̀ ìwòrà bí aṣọ ọ̀gbàmù gbàmù ojú ọ̀run òṣè gbàmù bàbá mi làgbàlagbà oyè òun ńlá síwájú ogun lálọ akẹ́yìn ogun lábọ̀ ọlọ́run mi lágbógun mi láyé mọ́mí sí. pásítọ̀ wálé ẹlẹ́kọ̀ọ́ lùsì ẹbí olówó yẹyẹ tí ń bẹ lábújá ló gbẹ̀mí délẹ̀ iná wọn ni ọmọ bá wà kì í ránṣẹ́ ọlọ́run tí ń ṣọdún lọ́wọ́ wọn ló lórí ire èèyàn láwùjọ ni ó ti yánú lé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ Èkìtì kéèké olókè méjì takọtabo òkè ńlá kéèkì mọ́tò láyà Ẹ̀fọn Alaaye ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ilé ọmọ Ẹ̀fọn Alaaye ọmọ olókè kó mọ́kè mú ọmọ òkè fún ẹná òkè sọ̀rọ̀ àdọ́ta ọmọ òkè ké má láyè tilé ogun ìwọ lẹ́mẹ̀ẹ́dù ní àwọn ẹ̀fọn kúmọ́yè ọmọ òkè wẹ́fọn náà òkè sọ̀rọ̀ àdọ́ta lulẹ̀ àpárẹ̀ ọdún èyí tó ṣe lẹ́yìn ò ní jáse mọ́ lọ́lá ọlọ́run ọba wọ́n pẹ́ bí yẹn bá mọ bí ojú bí tí o ẹ̀dí àlọ́rẹ̀ ẹ̀fẹ́ Èkìtì jẹ́ Èkìtì ò fẹ́ràn ọ̀gá bí yóò dá mi lójú mọ̀mọ́ náà ni ẹbí olówó yẹyẹ ló gbé mi wá bí wọ́n ní pọ́mọ́sá ọdún ọ̀ṣọ́dún èyí ọ̀ṣẹ̀ tẹ̀mí sí lọ́lá ọlọ́run ọba ọmọ Ẹ̀fọn Alaaye Ẹ̀fọn Alaaye náà gbé tìyà o ibẹ̀ láyé mọ̀ yá o ní Ẹ̀fọn Alaaye náà gbé tìyà o ibẹ̀ láyé mọ̀ yá o. Oyè Olúwa mà ṣeun o. Oyè Olúwa mà ṣeun o. Olúwa mà ṣeun o láyé bàbá ríya o. Oyè Olúwa mà ṣeun o. Olúwa mà ṣeun o láyé pásítọ̀ Wálé ẹlẹ́kọ̀ọ́ lù sí. Oyè Olúwa mà ṣeun o. Olúwa mà ṣeun o láyé ìránṣẹ́ Ọlọ́run. Oyè Olúwa mà ṣeun o. Olúwa yàn láàyò. Ó yàn láàyò. Olúwa yàn láàyò. Ó yàn láàyò. Àṣejì sàbọ̀dún ọdún ayọ̀ lọ́mọ ẹ̀ṣẹ̀ nínú ọlá ńlá. Ọba níta ní nkọrin ewu sí ọ létí ta ní nkọrin kì yọ́ lajẹ. Àpébọ̀ mẹ́rin sọ ògbóhùn erin ń bọ̀ ọ̀sà ó yẹ kó di ọ lọ́bẹ̀. Èmi lọ́mọ kékeré tí fẹ́nu kọrin fọ́ba tí kọ fún jòyè tí kọ fún gómìnà. Bàbá kí akéwì lè méje òun. Òpómúlérò ní ìpalọ̀ bàbá mi Abíọ́dé Súnmi